ìbọn tẹ́ ń wò yìí ni wọ́n fi ja ogun Dahomey. Bẹ́ẹ̀ bá fẹ́ rí àwọn ìbọn yìí èmi ó mú yín débẹ̀. Kí ni mo sọ? Ẹ gbọ́ mi dáadáa. Àwọn ìbọn yìí àwọn ni wọ́n fi ja ogun Dahomey. Bẹ́ẹ̀ bá fẹ́ rí àwọn ìbọn yìí tẹ́ fẹ́ fojú ara yín rí báyìí kòrókòró báyìí tẹ́ fẹ́ ṣe gan ní áfíjì ìròyìn támojú bàbá yìí màá mú yín débi tí àwọn ìbọn yìí wà. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ bá mi kọ́mẹ́ǹtì, kẹ́ láìkì, ní pàtàkì jùlọ kẹ́ bá mi subscribe sórí YouTube channel mi níbi tẹ́ ti ń wò mí yìí. Báwo làwọn ìbọn yìí ṣe jẹ́? Àwọn ọ̀tàn wo ló rọ̀ mọ́ àwọn ìbọn yìí? Ẹ máa bá mi ká lọ. Bó tilẹ̀ jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ogun tó mì ilẹ̀ Yorùbá tó mì tìtìtìtì, a lè ṣaláì máa sọ nípa ogun Dahomey. Látàrí wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìkónilẹ́rú, ìjanilólè, ìwà gàba, a lè sọ̀rọ̀ pé àwọn ọmọ ogun Dahomey wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ogun tí wọ́n kógun ja ilẹ̀ Yorùbá. Ihun tí wọn ò ṣe òun náà ni pé wọn ò láǹfààní láti fipá bá àwọn obìnrin lò pọ̀. Ìdí èyí sì ni pé gbogbo àwọn ọmọ ogun Dahomey yìí pátápátá obìnrin ni gbogbo wọn. Ìwọ̀nba kékeré bíi 2 sí 3 náà ló máa ń sábà jẹ́ ọkùnrin láàrin wọn. So wọn ò láǹfààní láti fipá bá àwọn obìnrin ilẹ̀ Yorùbá lò pọ̀ nígbà yẹn nítorí pé obìnrin gan-an ló kàn di jẹ́ àwọn kòǹsàkòǹsà nínú àwọn tó jẹ́ jagunjagun àwọn Dahomey. Ṣé wá rí ìbọn tí ẹ̀ ń wò yìí? Àwọn bàbá wa lágbègbè Òkè Ògùn, àwọn ìbọn yìí wà lára àwọn nǹkan tó fi kojú Dahomey. Bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe wípé ogun Dahomey làwọn bàbá wa ṣe ìbọn yìí fún. Ìyí tí wọ́n ṣe ìbọn yìí fún ni láti fi pa àwọn ẹran ńláńlá bí àwọn kìnìún, àmọ̀tẹ́kùn, erin, ẹfọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nínú sísọdẹ yìí ibẹ̀ ni ogun Dahomey dé bá wọn, nígbà tó sì jẹ́ pé wọ́n ní tí wọ́n lè fi jagun tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kí ogun tó dé. Wọn ò wulẹ̀ sòpò dára wọn láàmú tí wọ́n fi àwọn ìbọn yìí kojú ogun. Àwọn ìbọn tẹ́ wá ń wò yìí wọ́n ti lé ní 200 ọdún tí ṣe 200 years. Nígbà tí àwọn bàbá wa tí wọ́n fi ń lo ìbọn yìí, torí àwọn bàbá tí wọ́n wà ọ̀dọ́ làwọn náà wà náà tó ń lò ó ti lé ní 200 years ọdún, ní ṣe 120 ọdún tí wọ́n fi lò ó. Àwọn bàbá tẹ́ ń wò nínú fídíò yìí, àwọn ìyá tẹ́ ń wò nínú fídíò yìí, àwọn bàbá ńlá bàbá wọn ni wọ́n ní àwọn ìbọn yìí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn tó jẹ́ àwọn òyìnbó, àwọn èèyàn wa náà ni wọ́n ti múlẹ̀ fún àwọn òyìnbó pé ẹ ká lọ síbí báyìí, ẹ rí àwọn nǹkan báyìí. Léyìí táwọn òyìnbó ti fẹ́ gbìyànjú láti ra ìbọn yìí lọ́wọ́ àwọn bàbá yìí tí wọ́n sì kọ̀ tí wọn ò ta fún wọn nítorí pé àwọn mọ̀ gẹ́gẹ́ bí ihun tó jẹ́ nǹkan àjogúnbá ilẹ̀ Yorùbá, ní pàtàkì jùlọ ihun tó jẹ́ nǹkan àjogúnbá àwọn ìran yìí. Agbègbè Òkè Ògùn ni mo ti ṣe iṣẹ́ ìwádìí tí mo ti bá àwọn bàbá yìí pàdé, wọ́n sì ròyìn, wọ́n tọ́ ilẹ̀ lá. Ní ọdún 1820 sí ọdún 1850 òun ni àsìkò tá a lè kà wípé àwọn Dahomey ja ìran Yorùbá lógun dáadáa. Yàtọ̀ sílẹ̀ yìí, ọdún 1860, ọdún 1850 sí ọdún 1890 bákan náà wọ́n ja ìran Yorùbá lógun dáadáa. Ogun àwọn Dahomey kì í ṣe ogun kékeré. Tá a bá tọ ìtàn dáadáa, nígbà tí wọ́n kọ́kọ́ wá lákọ̀ọ́kọ́ wọ́n lò tó bẹ́ẹ̀ bí 30 ọdún, wọ́n lọ wọ́n padà, wọ́n kó àwọn èèyàn lẹ́rú, wọ́n lọ wọ́n padà. Tá a bá dé ìlú kan tí a mọ̀ sí Àgọ́ Ààrẹ Òfìkì ní agbègbè Òkè Ògùn, tá a bá ṣèwádìí wọ́n jẹ́ kó yé wa wípé àwọn bàbá wọn nígbà yẹn òkè kan wà ní ìlú Òfìkì tí wọ́n ń pè ní Òkè Ẹ̀lúkú. Òkè Ẹ̀lúkú yìí
nígbà tí àwọn Dahomey ń bọ̀ wá tó fẹ́ wá kógun ja àwọn ará agbègbè yẹn nítorí pé àwọn baba ńlá baba wa wọ́n gbọ́n wọ́n sì ní làákàyè wọ́n lóye ọgbọ́n tí wọ́n dá ni pé wọ́n wá mú ọbẹ̀ ó yọ́ wọ́n wá fi ọbẹ̀ ó yọ́ yìí wọ́n fi yí orí òkè yìí wọ́n fi yípo lórí òkè lókè ní kì í sísàlẹ̀ wọ́n fi yípo débi wípé nígbà tí àwọn Dahomey bá láwọn ń bọ̀ wá sókè láti wá mú wọn lẹ́rú àwọn Dahomey yìí wọ́n máa jábọ́ lulẹ̀ wọ́n máa yọ̀ ṣubú wọ́n ṣe ń jábọ́ tí wọ́n ń yọ̀ ṣubú yìí àwọn baba ńlá baba wa yìí wọ́n ti kó àwọn àpáta kéékèèké àwọn òkúta kéékèèké jọ sórí òkè yìí wọ́n ń tì ṣubú lu àwọn Dahomey yìí ọgbọ́n tí wọ́n dá yìí ni pé nígbà tí àwọn tó jẹ́ alágbára ológun nù wọn ò sílé tí wọ́n lọ jagun ní Sókótó àsìkò yìí òun ni àwọn Dahomey wá bóyá wọ́n ti mọ̀ pé àwọn tó jẹ́ alágbára láàrin wọn ò sílé ni o táìmù yìí ni àwọn baba ńlá baba wa nígbẹ̀ yẹn ni wọ́n ṣe kíni ni wọ́n fi ọgbọ́n orí wọn yàtọ̀ sóògùn ni wọ́n fi ṣẹ́gun àwọn Dahomey nígbà yẹn màmá arúgbó tẹ̀ ń wò yìí wọ́n sọ kíní kan wọ́n ní pé bàbá wọn sọ fáwọn wípé nígbà tí àwọn Dahomey yẹn dé ó di pé ọ̀rọ̀ di pé ohun tí ó bá ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ o ẹ lè rí wa kó lẹ́rú ẹ lè rí wa pa àwọn baba wọn sì mú ọgbọ́n wọ́n lo ògùn ilẹ̀ Yorùbá wọ́n sì pa àwọn Dahomey nígbà wọ́n pa Dahomey tán wọ́n bọ́ aṣọ lára wọn àsìkò yìí wọ́n tó mọ̀ pé obìnrin ni wọ́n pé àwọn tó tẹ̀ ń kójú ìjà wá yìí obìnrin tiẹ̀ ni wọ́n. a rí àwọn ọ̀bọ̀n kan tó tóbi gbàǹgbàǹgbà ń bẹ̀ yẹn báwo làwọn ọ̀bọ̀n yẹn ṣe jẹ́. ní ẹ̀bọ àwọn bàbá wa tí ń fi pẹ̀rẹ́ ńlá nìyí ẹ̀bọ bàbá tiwa tí wọ́n bá kì í tán wọn ò bá fẹ̀yìn tigi báyìí wọn ò lè dúró yóò gbé wọn wálẹ̀ ẹ̀bọ tiwa nìyí àjẹbí pé kí ni nǹkan àṣebí yín bàbá tó bí àwọn bàbá wa agbébọ̀dà ìbọn tí wọ́n fi ń pàjẹ́rẹ́ kú nìyẹn tí wọ́n pogun Dahomey run. ìbọn yẹn náà fi já ogun Dahomey. òun ni wọ́n jà á bàbá nígbà tí Dahomey láwọn kí báwa wà ní gbogbo mọ́ yá máa láwọn kí ẹgbọ́n ẹ̀yìn àwọn èèyàn ẹ jẹ́ káwọn ṣọ́ ohun tí ń dẹ́rù bà wọ́n yìí bàbá ní gbọ́n tásìkò tí ń tọ́ ń bọ̀ yá máa ké àwọn bá ní kíní yìí ń bọ̀ kíní yìí ń tọ́ ń bọ̀ àwọn bá kìbọn nígbà wọ́n kìbọn làwọn gbéná fún nígbà tó dé ọlẹ́kejì òun náà gbéná fún ó di wò nígbà wọ́n wò gbọ́ àyà rẹ̀ ọmọ ni obìnrin ní láwọn kí kíla obìnrin nílé àwọn. wọ́n ráyà rẹ̀ wọ́n rọ́ mú wọn gbé. àṣé obìnrin nílé àwọn kí. tá a bá lọ wo sinimá The Woman King a rí wípé àwọn jagunjagun inú The Woman King obìnrin ni wọ́n àwọn ọmọ ogun Dahomey obìnrin ni wọ́n lọ́dọ̀ tiwọn àwọn kì í fi ọkùnrin jagun obìnrin náà máa fi ń kojú ogun lọ́dọ̀ tiwọn. láàrin ọdún 1850 sí ọdún 1890 àwọn tó jẹ́ Ẹ̀gbá àti Old OYO Empire àti àwọn kọ̀ọ̀kan ní Èkìtì wọ́n darapọ̀ wọ́n kojú da àwọn Dahomey nítorí pé àwọn Dahomey yìí wọ́n ti ń wá tipẹ́tipẹ́ tá a bá sì ń sọ̀rọ̀ nípa àwọn tó lóògùn nílẹ̀ Áfíríkà a lè sọ pé ti àwọn Dahomey báwo ọ̀pọ̀lọpọ̀ máa wò pé àwọn wo ni Dahomey àwọn Dahomey àwọn ni a mọ̀ sí Republic of Benin lónìí síwájú kó tó máa jẹ́ Republic of Benin Dahomey ni wọ́n ń jẹ́ àwọn Dahomey yìí wọ́n lóògùn wọ́n sì lọ́gbọ́n ogun wọ́n lóògùn wọ́n sì lọ́gbọ́n ogun wọ́n sì mọ ìjà jà dáadáa wọ́n lóògùn wọ́n ní ọgbọ́n ogun wọ́n sì mọ ìjà jà dáadáa àwọn ọgbọ́n ogun yìí àtàwọn ìjà wọn ni wọ́n fi ń kó àwọn èèyàn lẹ́rú ńgbà yẹn wọ́n fi ń kó àwọn èèyàn lẹ́rú ńgbà yẹn lásìkò yẹn lọ́hùn-ún ìgbà tó wá di àárín ọdún 1850 sí ọdún 1890 láàrin yẹn òun làwọn Ẹ̀gbá
àti Ọ̀yọ́ Empire Old OYO Empire wá wò wípé pẹ̀lú àwọn Èkìtì àtàwọn ilẹ̀ Yorùbá general lápapọ̀ wọ́n á wò wípé àwọn tí ń wá kógun jà wá yìí ọgbọ́n wo la fẹ́ fi ṣẹ́gun wọn. Àsìkò yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní build àwọn walls, àwọn wọ́n bẹ̀rẹ̀ sí mọ odi yílu wọn ká, wọ́n fogun kógun, wọ́n fògùn kógun, wọ́n wá gbìyànjú wọ́n ṣẹ́gun àwọn Dahomey. Kò sí ẹni tí ó sọ ìtàn bí mọ́ra rẹ̀. Tá a bá wo sinimá The Woman King, wọ́n portray Ọ̀yọ́ Empire gẹ́gẹ́ bí wípé ilẹ̀ Yorùbá ò da, àwa Yorùbá la ṣe wọ́n ní jàǹbá, tó sì jẹ́ wípé àwọn gangan ni wọ́n kógun jà wá, àwọn gangan ni wọ́n ṣe wá ń jàǹbá. Ṣé wáyé lọ́dún 1890 yìí òun ni Ẹ̀gbá ni o, Old OYO Empire ni o, Èkìtì ni o. Àsìkò yìí gangan ni wọ́n ṣe wá gbìyànjú, ni wọ́n lo pa, ni wọ́n lo ògùn, ni wọ́n lo gbogbo agbára, ni wọ́n fi ṣẹ́gun àwọn Dahomey nígbà náà. Ṣíṣẹ́gun àwọn Dahomey tó ṣẹ́gun Dahomey, àwọn Dahomey padà sílùú wọn. Àsìkò yìí gangan ni àwọn colonial masters ni wọ́n dé republic, ni wọ́n dé Dahomey nígbà yẹn, tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní fi ọgbọ́n kó àwọn republic of Benin náà lẹ́rú. Mo rò pé àlàyé tí mo ṣe yẹn yé wa, ṣùgbọ́n mi tí mò ń lọ gangan ni wípé ẹ jẹ́ ká kan sáárá sí àwọn ìdílé tá à ń wò yìí, nítorí wípé àwọn nǹkan àbáláyé Yorùbá, ìran Yorùbá, wọ́n sa ipá àti ìgbìyànjú wọn láti pa àwọn nǹkan náà mọ́ dásìkò tá a wà yìí. Ó ti yẹ kárẹ́ni tí ó gbé tà láàrin wọn, ó ti yẹ kárẹ́ni tí ó sọ pé fetish ni, nǹkan tí ò nítumọ̀ ni, tí wọ́n ti gbé tà láàrin wọn. Tá bá wá wo ìbọn yìí dáadáa, ẹ wo dáadáa, ẹ rí wípé kì í ṣe ìbọn lásán. Wọ́n so àwọn owó ẹyọ kan mọ́ ìbọn yẹn, àwọn owó ẹyọ tó ń so mọ́ ìbọn yẹn, tí wọ́n ṣe sára ìbọn yẹn, àtàwọn nǹkan ogun tí wọ́n ṣe papọ̀ síbẹ̀, òun ló fi jẹ́ kí ìbọn yìí ó jẹ́ mátàtì. Bó ṣe wà yìí, tí wọ́n bá yìn fẹ́ èèyàn, bó tilẹ̀ kó ń tọ̀ wọ́n lóògùn tó, ó ń tọ̀ wọ́n balẹ̀. Bó bá yìn fẹ́ ẹranko, bó tilẹ̀ kí ẹranko wọn lágbára tó, ẹranko wọn balẹ̀. Ló fi jẹ́ pé ìbọn yìí tó ti ṣe kalẹ̀ tó fi ń pa ẹran àwọn ẹran lálágbà yẹn, nígbà tí ogun Dahomey dé, àwọn ìbọn yìí ni wọ́n kó jáde tí wọ́n fi ja ìjà yìí. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tó wá sọ fún wa, bí wọ́n bá fẹ́ yìnbọn yẹn ń gbà yẹn mọ́ ẹran gbà yẹn, wọ́n ní láti fẹ̀yìntì igi kí ìbọn yẹn má bàa gbé wọn ṣubú. Ó fi mú pé nígbà tó wọ́n dojú ogun sẹ́mọ̀ pé wọ́n lóògùn, nígbà tó di ọdún 1890 tí ilẹ̀ Yorùbá fẹ́ lé àwọn Dahomey lọ pátápátá. Tí wọ́n bá lọ sígbẹ́, tí wọ́n bá fẹ́ lọ ìgbẹ́ ọdẹ, tí wọ́n bá fẹ́ lọ sígbẹ́, torí ìgbà táwọn mọ́jẹ́ èyí dé ń bẹ̀, tí wọ́n bá máa yìn wọ́n á fi ẹ̀yìn tí tẹ́yìn wọ́n bá ń bí wọ́n bá dúró sí wọn á rí pé ẹran wà ń bẹ̀, òpó ẹran, torí àwọn ẹran náà wọ́n ní òpó, wọ́n ní ojú ọ̀nà wọn tọ̀, wọ́n á fi ẹ̀yìn tí wọ́n bá rí ẹran, wọ́n á fi ẹ̀yìn tí igi kan tó yìn, torí wọ́n bá fi ẹ̀yìn tí igi yẹn bọ́n yóò ṣe táwọn bá yìn gan ìbọn àwọn àtìbọn àti gbogbo ẹ̀ wọ́n jọ délẹ̀. Àwọn tó ń lo ìbọn yìí ń gbà yẹn, èèyàn méjì ni ó dì mọ́ ìbọn yìí tí wọ́n fi yìn, nítorí pé tó bá yìn lẹ́ẹ̀kan ṣoṣo, ọ̀tá tí ó jáde ńbẹ̀ ó ṣeéṣe kó pa tó èèyàn bíi 10 tàbí ẹranko, tàbí tó yẹ pé bíi ẹranko pọ̀ tí ó pa wọn dáadáa. Ibi tí mo wá ń lọ gangan ni wípé irú àwọn nǹkan báyìí kì í ṣe àgbègbè Òkè Ògùn nìkan ló wà, ó wà káàkiri ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ ti ta tọ̀dọ̀ tí wọ́n, àwọn kan ti abandon rẹ̀, àwọn kan ti gbẹ̀sìn pé kò nítumọ̀. Ẹ má bínú o, fáwọn tá bá jẹ́ ẹlẹ́sìn tẹ́ bá ń wò mí, ẹ forí jì mí. Tí Saudi bá ta àwọn nǹkan àbáláyé wọn, a lè wò pé tí wọn ò ṣe fetish. Bẹ́ẹ̀ náà tá bá rò dára tiwa náà kì í ṣe nǹkan, kì í ṣe fetish, kì í ṣe nǹkan tá lè tá dànù. Tí wọ́n bá ta ògo tó wà ní Jerusalem, ibo la máa lọ sìn. Tí wọ́n bá ta ògo tó wà ní Mecca, ibo la máa lọ sìn. Tí wọ́n bá fojú tẹ́ńbẹ́lú ẹ̀, tí wọ́n bá wò pé kí làwọn eléyìí kí ló nítumọ̀ sí, ibo làwọn èèyàn wá máa san owó ńláńlá tó máa lọ nísìn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ ìyàtọ̀ láàrin àṣà, ẹ̀sìn àti ìṣe. Nǹkan ìṣẹ̀ǹbáyé leléyìí, kì í ṣe ògùn, kò pé o má ṣẹ̀sìn rẹ, wọn ò sọ pé kó wá forí balẹ̀ fún, wọn ò ní kó wá sòòṣà. Ara ohun tó pọ̀lọpọ̀ mọ̀ ni wípé agbádá bàbá rẹ, kí ló dé tó ń pa agbádá bàbá rẹ mọ́, ṣèbó fẹ́ máa rántí wọn ni.
yẹ́yẹ́ tó ń pa ìró ìyá rẹ̀ mọ́ sí bó fẹ́ máa rántí wọn ni. Ọ̀pọ̀lọpọ̀ sì ní aṣọ bàbá rẹ̀ tó ti kú agbádá ó sì ní nílé báyìí. Ọ̀pọ̀lọpọ̀ sì ní ẹ̀wù babalá ẹ̀wù yálàyà rẹ̀ tó ti kú tipẹ́tipẹ́ ó sì ní nílé báyìí. Àwọn nǹkan tó nílé tó pamọ́ yẹn àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé ni. Òyìnbó ò ní tà, òyìnbó ò ní fojú báwo ló ṣe jẹ́, òyìnbó ò ní fi wò ó. Tó bá yẹ pé òyìnbó ni, òyìnbó ò ní fojú tẹ́ńbẹ́lú àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wọn. Òun la fi ń sanwó ribiribi lọ wo tọ̀dọ̀ wọn lónìí. Àwọn òyìnbó níbi tó ń kó ògbẹ́ sí, ṣùgbọ́n lẹ̀ Yorùbá k'Olódùmarè kó ṣe kíni kó ṣàánú wa. Ogun Dahomey yẹn ti kúrò láàrin wa, àwa gangan la wá ń fogun àìmọ̀kan jára wa. Ǹjẹ́ o tẹ̀ ti jókòó ronú wípé ní 30 ọdún sí 100 ọdún sí, ǹjẹ́ nǹkan kan tiẹ̀ wà nílẹ̀ Yorùbá ta lè máa tọ́ka sí pé nǹkan ìṣẹ̀ǹbáyé nì? Tó o bá tún wá rá àwọn tó ń gbé ga, àwọn tó ń gbé ìṣẹ̀ǹbáyé ga, ó tún máa fojú tẹ́ńbẹ́lú wọn, ó máa fojú bíntì wọn, ó máa fojú ìṣekú oníranù wò wọ́n. K'Olódùmarè kó dákun kó ṣàánú wa. Àwọn ìbọn yìí lẹ̀ ń wò yìí o, fẹ́ni tó bá fẹ́ rí èmi ó mú yín débi tí àwọn ìbọn yìí wà, kò jẹ́ bó ti jẹ́. Ẹ bá ń share fídíò yìí o, gbogbo àtàbájọ́mọ Yorùbá gidi, ẹ ṣeun, ó dàbọ̀ o. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyìndé Aláṣọ Òkè. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti bá wa ra ọjà láti ọjọ́ ìwá. Lágbára lọ́wọ́ Ọlọ́run iná ò ní tán owó yín. Dáadáa ni a ó máa rí ara bára wa ṣe. Ní báyìí bóyá ẹ fẹ́ aṣọ òfì, bóyá ẹ fẹ́ fi ṣe ìgbéyàwó, ìkómọjáde, òkú àgbà, ìsílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ láǹfààní láti kàn sí Àyìndé Aláṣọ Òkè fún aṣọ òfì yín. Kò sí irú aṣọ yòówù tí ẹ bá fẹ́ tí a ò lè bá yín hun. Kò sí ibi yòówù tí ẹ wà tí a ò lè fi aṣọ yín ránṣẹ́ sí yín. Ẹ má gbàgbé o, gẹ́gẹ́ bí àlàyé àti òfin iléeṣẹ́ wa wípé àwa kì í bá kọ́sítọ́mà san owó delivery o. Kódà kó jẹ́ pé bọ́ńdù kan ni ẹ bá rà lọ́wọ́ wa fúnra yín lẹ́san owó delivery yín. Àǹfààní sì wà nítorí pé ilẹ̀kùn iléeṣẹ́ wa ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá wo bí a ṣe ń ṣiṣẹ́, tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ láti wá ṣe ohun tí àwọn Haúsá ń pè ní gan-ni-yá-fíjí, ìròyìn òtá fojúbà. Fún àwọn tí a bá fẹ́ kàn sí mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun lẹ̀ ń wò yẹn o. A máa retí yín o, ire la máa bára wa ṣe. Ó dìgbà.